ẹ̀fọ́ àtàkàrà. Ẹ̀kú iṣẹ́. Ànábì Ìsá. Ànábì Ìsá. Oníyàwó. Oníyàwó. Ànábì Ìsá níyàwó. Ó bímọ. Ayyakumullah. Ó bímọ. Bàbá Ànábì Ìsá níyàwó. مدير الأنام قبلة العلم والهدى مدير الأنام قبلة العلم والهدى مدير الأنام قبلة العلم والهدى بمباوي nígbà ègbèje bí mo tún wáyé nígbà ẹgbẹ̀fà látàndá Habibu ni ó tún. Bàbá lágége bí mo bá wáyé nígbà ègbèje bí mo tún wáyé nígbà ẹgbẹ̀fà. Mo tún wáyé o nígbà ẹgbẹ̀fà tàndá Habibu ni ó tún mi kọ́. Nígbà ẹgbẹ̀je mo tún wáyé nígbà ẹgbẹ̀fà tàndá Habibu ni ó tún mi kọ́ ní kéwú. Yóò wá bímọ yóò wá fẹ́yàwó. Wọ́n á ní kí wọ́n tú Quran chapter 32 Rod verse 38 kò sí tẹ́psì tó sọ̀rọ̀ nípa àyà yẹn. Wọ́n fò ó kò sí kí náà sọ ń pa ẹ̀. Ẹgbẹ́ tẹ́psì kẹrì kí náà sọ ń pa ẹ̀. Torí àwọn tẹ̀mí rí okùn 13 verse 38 32 Rod. Torí pé ihun tọ́lọ̀ ń sọ ń bẹ̀ ni pé bàǹkáyà ẹ̀. وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ وَجَعَلْنَا. Ọlọ́ni kò sínú àwọn òjíṣẹ́ ọlọ́wọ̀ ló nà bí ìhù. Rúsù là ń lò nínú àwọn tá a ti ránṣẹ́ lára rùsúlù ní Ísáwà. Ni Musa wà, ni Yáyá wà. Ọlọ́run kò sí nínú àwọn tá a ti ránṣẹ́ o. Min qablika waja'alna lahum azwajan wa dhurriyyatan. Ọlọ́run kò sí nínú wọn tá a ránṣẹ́ tá a fún níyàwó àtọmọ. Wa dhurriyyatan. Ìsàngọ́. Tẹ́bá fúnnu Yusufali nínú ọ̀rọ̀ yẹn. Yusufali jẹ́ kó yọ wa pé lóòótọ́ a nímọ̀ nípa àwọn òjíṣẹ́. Nípa pé wọ́n níyàwó wọn bímọ ṣùgbọ́n tí Ísá yẹn ànímọ̀ ń pa ẹ̀. Òun yẹ olóhùn onímọ̀ ń pa ẹ̀ o. Torá yà yẹn ò yé òun náà ó dẹ̀ yé. Gbàtà àrọ́ ọmọ Ísá táàríyàwó ẹ̀ ní o ṣe lè kọ́mẹ́ǹtì lórí ẹ̀. Mo dẹ̀ sọ fún yín wọ́n ti rí sàárè Ísá tánà bíi sọ̀rọ̀ ń pa ẹ̀. Wọ́n dẹ̀ ti rí sàárè ọmọ Ísá àtìyàwó Ísá ní 1980. Kódà mo ní fídíò ẹ̀ lọ́wọ́ bọ́n ṣe discover ẹ̀. Ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. Ó tó wá ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà àdàm ló kọ́ wa ní kéwù. Ẹyẹ yọ wá pàrọ́mù náà bà ní Ádámọ̀. Alágége máa fi ṣe tẹ̀sán mi máa dọ̀la.
ṣe ìkùnà Ádámọ̀ wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé.